Àwọn baba ńlá wa wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní tó bá tó àsìkò àti iṣu, kinní kan ó là. Ṣé ẹ rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àsìkò òótọ́ ọ̀rọ̀ ló ń délẹ̀ tá a sì gbọ́dọ̀ sọ. Mi ò lè á kú kí ìjòyè ilé bàbá ẹ̀. A ní láti sọ̀rọ̀ síta. Bí àṣà èèyàn kan ni á ní sọ̀rọ̀ sókè. Ìdí tá a fi gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè ni pé wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wà báyìí, ó lè sọ ìran mẹ́ẹ̀ẹ́dógún dolóṣì tí ìran wọn kàn máa wáyé tó máa lọ bẹ́ẹ̀ lásán. Tí ó máa jẹ́ pé àwọn ìran kan ni wọ́n máa wà lókè títí ayé. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìyà. Bitter truth yìí ó lè má meet àwọn tọ́rọ̀ kàn, ó lè má meet wọn well. Ó lè má bá wọn lára mu. Ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ nínú wípé ìyí tó bá dáa nípa àwọn nìkan ni kẹ́ ẹ máa sọ. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni Ọlọ́run. Ẹni tí kò bá fẹ́ kẹ́ ẹ sọ ohun tí ò dáa nípa òun, tó dẹ̀ ṣe nǹkan tí ò dáa, èèyàn burúkú ni. Mo máa ń sọ kinní kan pé kì í ṣe gbogbo olóṣèlú ni ò dáa. Ṣùgbọ́n àwọn kan wà nínú wọn tí wọ́n dáa ṣùgbọ́n wọn ò tó nǹkan. Èyí tó kó gbogbo wọn pọ̀ tá a fi ń sọ pé àwọn olóṣèlú yìí gan ṣá. Látìgbà tá a ti gba independent tí wọ́n ti ń ṣe òṣèlú bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn nǹkan wo ni wọ́n bá ńlẹ̀ tí wọ́n hand over lé wọn lọ́wọ́ látìgbà tá a ti ń ṣe ìjọba democracy gan especially tí wọ́n bá lọ́wọ́ àwọn tó ti ṣíwájú tí wọ́n ṣe sílẹ̀ tí kò tíì bàjẹ́ dìsìn. Èwo làwọn ìjọba tí wọ́n ń ṣolórí wa látìgbà yẹn tí wọ́n ṣe tó dáa? Nígbà ayé Goodluck Jonathan, ó níye ọdún tí wọ́n fi ṣe ọ̀nà Ìbàdàn sékòó. Nígbà ayé bàbá wa Ọbásanjọ́, wọn ò ṣọ̀nà Abẹ́òkúta o. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn olórí ìjọba tó ti ṣèjọba tẹ́lẹ̀, wọ́n ń tọ́nà tí wọ́n ṣe. Àdúgbò wọn bó ti jẹ́nu igbó tó, ibi tí wọ́n ń gbé ó lágbára. Wọ́n tún gbogbo rẹ̀ ṣe ni. Jonathan ṣèlú ẹ̀ àfi bíi London. Ká wá gbàgbé pé àwọn olórí yìí wọ́n ń ṣèjọba ṣùgbọ́n ara ò tu aráàlú. Àwọn tó súnmọ́ wọn nìkan, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn nìkan lásìkò tí wọ́n bá wà ńbẹ̀ ni wọ́n ń jàǹfààní. Gbogbo àǹfààní tí wọ́n ń jẹ direct ni wọ́n fi ń dúró tì wọ́n, tí wọ́n fi ń control àwọn mẹ̀kúnnù tí ò léèyàn. Àwọn ni wọ́n ń lò. Àwọn alágbára ń lo àwọn tí ò lágbára ṣùgbọ́n tí wọ́n believe pé àwọn lágbára láti fi dà nǹkan rú. Now, hardship tó wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn, bitter truth ni. Àtàrẹ àti gómìnà àtàwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àti gbogbo olóṣèlú pátá àtẹni tó dánú yín àtẹni tí ò dánú yín. Èwo ló máa sọ pé òun ò mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti yí nǹkan padà sáìdá fáwọn aráàlú? Ó lè má bá yín lára mu. Ṣùgbọ́n òdodo tó wà ńbẹ̀, ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run, á rò á mí kanlẹ̀ lọ́kàn rẹ̀. Gbogbo nǹkan lọ sókè. Kò sí excuse fún yín lórí eléyìí tẹ́ ẹ̀ bá lè pèsè fáráàlú kí wọ́n jẹ, kí wọ́n yó, kán dẹ̀ rí ilé tó dáa gbé. Kò sí excuse wo lẹ fẹ́ máa sọ. Tẹ́ ẹ̀ bá lè ṣe gbogbo eléyìí, tẹ́ ẹ̀ dẹ̀ promise wa pé ńlẹ̀ máa ṣe, a lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ yín wípé báwo ni ìyà ò ṣe ní jẹ aráàlú mọ́? Àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí mi ì fẹ́ mẹ́nu bà lórí ọ̀rọ̀ protest or no protest láàárọ̀ yìí, torí wípé ojú méjì mo fi wò ó. Ojú àkọ́kọ́, ẹni ìyà ń jẹ tí wọ́n bá gbé placard lé lọ́wọ́ pé sọ pé lágbájá must go, yóò sọ bẹ́ẹ̀. Àtìyá àtọmọ àti bàbá tí wọn ò róúnjẹ jẹ, wọn ò ní rohun tó lè tẹ̀yìn ẹ̀ jáde.
a lè blame wọn. Ojú kejì ni pé ìyà ń jà wọ́n yẹn, ojú kìíní. Ojú kejì, tí a bá ní lágbájá must go tó jẹ́ ìran wa, ìran wo la fẹ́ kó bọ́ síbẹ̀? Ṣé ìran tó ń pa wá tó jẹ́ pé ẹni tí wọ́n ń rí níwájú tó jẹ́ ìran wa tó wà ńbẹ̀ tó sì ń ṣẹ̀rù bà wọ́n yẹn ni ò jẹ́ kán ti wọlé tọ̀ wá tán nílẹ̀ Yorùbá? Ẹ rí i pé a ti wà lóríta mẹ́ta ọ̀nà àrà. Èèyàn mẹ́ta ò sì ní dúró méjì méjì. N tó ń kọ mí lómi nínú. Ṣùgbọ́n tá a bá ní ká rò ó, ara ni aráàlú. Ìdí tí ì ṣe fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ protest tó ṣẹlẹ̀ l'Ékòó nù, tí wọ́n block àwọn ọ̀nà oríṣiríṣi. Torí ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la máa fi wò ó. Láti rí epo 4 litres, tẹ́ ẹ bá ní ogun ni, kógun tó dé a ṣe subsidy. Àǹfààní subsidy yẹn ò dọ́dọ̀ gbogbo aráàlú. Awítán wọ́n lẹ́ sọ pé wọ́n máa pín ìrẹsì, ọ̀dọ̀ ta làwọn ìrẹsì yẹn dé? Àwọn wo lẹ kó fún? Ṣé ìrẹsì lọ̀rọ̀ tó wà ńlẹ̀? Ṣé gbogbo èèyàn ló ń jẹ ráìsì? Àní kílò ó dùn, kílò ó dán, kó ní kálukú lè provide fún rẹ̀. Nàìjíríà ti wá di ìlú tí ẹnikẹ́ni ò lè provide fún rẹ̀ yàtọ̀ sáwọn tó bá ti súnmọ́ ìjọba. Bó o bá ní 5,000 naira, o ò lè ní epo 4 litres. Then, báwo làwọn èèyàn ṣe ń survive? Tá a máa ní kán máa sọ̀rọ̀. Ṣé ẹ̀yin àti àwọn ọmọ yín survive? Mélòó nínú wọn ló ń face tó wà nílùú yìí tó dẹ̀ wà nínú ìlú yìí? Mélòó nínú wọn ló lọ school nínú ìlú yìí? Ẹ̀yin olóṣèlú yìí, gbogbo yín ni mò ń kó pọ̀. Ó léwu, ó lágbára, ó burú kànjàn. Bíjọba bá ń ṣe tiẹ̀, onímọ́tò ó ṣe tiwọn. Tẹ́lẹ̀ mo máa ń bú àwọn onímọ́tò, lóòótọ́ wọ́n ní tiwọn lọ́wọ́ torí agbára wọn pọ̀, ó sì yé everybody ìdí tó ṣe rí bẹ́ẹ̀. Kò sí wàhálà. Ṣùgbọ́n mi ò bú wọn mọ́ ń sìn torí owó tí wọ́n fi ń clear mọ́tò, tax oríṣiríṣi tó wà lórí gbogbo nǹkan, owó tí ò sí, tí ò rọrùn láti rí, páàtì mọ́tò tó bá bàjẹ́, èèlò ni wọ́n ń pa, èèlò làwọn náà fẹ́ ná fẹ́ bí kán tó sanwó oríta. Oríta tí ò ju 3 lọ, a máa pé bíi 15 lójú ọ̀nà kan náà. Gbogbo ọ̀nà tára lè fi tu aráàlú tó yẹ kíjọba ó rí sí, rí sí. Torí epo tó wọ́n nìkan là ń wò. Ní tó wà lábẹ́ epo tó wọ́n náà pọ̀. Àwọn onímọ́tò tí ń sanwó bus stop to bus stop káàkiri náà, àwọn náà jẹun ó bọ̀, aya wọn bọ̀ ọmọ, orí aráàlú ló máa wà. Ṣé kò sí Ministry of Transportation tẹ́ lè bá àwọn aráàlú rí sí pé lásìkò ìnira yìí ẹja àti ẹ̀dín àwọn nǹkan báyìí kù? Káwá sọpá àtijẹ́ nira. Ṣáwọn tó lọ ra nǹkan kékeré lọ́jà tí wọ́n fowó ńlá, owó gọbọi gbé wá, níbo lẹ fẹ́ kán ti yọ èrè? Àtijẹ́ le fún ìyá àti bàbá, ká tó wá sọ pé fọ́ ọmọ. Ṣé ọmọ tí wọn ò róúnjẹ fún kò ní padà dìdàkudà níbi tó bá ti ń wọ̀nà àtijẹ fún rẹ̀? Ṣé wọn ò ní fìlọ̀kulọ̀ lọ̀? Ṣé wọn ò ní sọ pé kó máa mu drug? Ṣé wọn ò ní máa bá wa ta drug? Àgàgà tó bá tó wà lọ́jọ́ ọmọ obìnrin, ibi tí wọ́n bá ti ń wá àtijẹ lọ. Àwọn òbí tí wọ́n lè provide fún àwọn ọmọ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò níṣẹ́ mọ́. Èyí tó dẹ̀ níṣẹ́ nínú wọn, iṣẹ́ yẹn ò tó nìkan jẹ débi ọmọ. Ṣé kó para ẹ̀ ni? Mo gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé tí wọ́n ń double date. Ta ló fẹ́ blame wọn? Ìyá ọ̀jẹ̀, ọmọ ọ̀jẹ̀, bàbá náà tó jókòó tí ò rí bí lọ, kì í ṣọ̀lẹ o. Nàìjíríà ló sọ́dọ̀lẹ, ẹ̀yin ìjọba yìí ni o. Ìlú tí ò síná, kí ni wọ́n fẹ́ fi ṣiṣẹ́? Àìsíná ti pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́. Epo ni wọ́n ń lò, àwọn náà ó gbowó lé. Wẹ́dà wo ló lè ra dísù? Iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, gbogbo rédíò ló ti fẹ́ pa, ẹ̀jẹ̀ ń gbowó lórí wọn, ló ti fẹ́ kó gbà wọlé tán. Torí dísù tí wọ́n fi máa ṣe rédíò station or TV station no be small, kò dẹ̀ síná. Still,
bẹ́ẹ̀ ṣe fẹ́ padà wá gbogbo yín ní 2027 lẹ́ ń lé kiri. Àwọn tẹ́ ẹ fi sídìí iṣẹ́ mọ̀nàmọ́ná ṣé wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa? Ẹ dúró nítorí Ọlọ́run. Ìfẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwólé tí wọ́n ń ṣe hookup àtàwọn ọmọge kéékèèké tí wọ́n di olóṣòdì aṣẹ́wó sòtẹ́, ìfẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ o, láti survive ni. Ṣẹ́ni torílẹ̀-èdè Nàìjíríà sọ àwọn èèyàn dà. Now béèyàn bá fẹ́ lọ ibi tó jìnnà á rò lẹ́ẹ̀mejì, tó bá fẹ́ lọ kí ẹbí ẹ̀ á rò lẹ́ẹ̀mejì, kò dẹ̀ rówó fi ránṣẹ́ sí wọn. Tí ò bá important tán àti jáde di wàhálà, bó o bá jókòó lé àti jẹun dogun, o ò tún lè rí nǹkan kan wò àti níná cháàjì fóònù fáwọn èèyàn ó di wàhálà. Now kí ni problem orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tó ń ṣèjọba wa gan? Ẹ jẹ́ á gbọ́. Giant of Africa, era of Africa la dà báyìí. Tẹ́ ẹ̀ bá rẹni bá yín sòótọ́ ọ̀rọ̀, bitter truth ni, ó lè mọ́ mi tì ń wẹ̀. Bẹ́ẹ̀ bá lè gbà á, kẹ́ ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, problem ti yín nìyẹn. Give people life. Ẹ fún àwọn èèyàn ní ìgbé ayé rere, ìgbé ayé ọ̀tún láti gbé, láti ra iná sórí prepaid meter. Àwọn tó ń lo prepaid meter is problem láti ra unit. Púrúpúrú ó ti jó tán. Àwọn tí ò ní prepaid meter, tí ẹ bá gbé transformer àwọn gan lọ àbò bàjẹ́, they are still bringing the bill, crazy bill. See, all of you are running on how to come back on 2027. And Nigeria is crying. Ẹ̀jẹ̀ lójoojúmọ́, insecurity. Kí ló dé? Ẹ dẹ̀ wà lórí ìjọba gbogbo yín, kò dẹ̀ sí explanation. Ẹ dẹ̀ lè cope insecurity without no reason, which all of you knows what is happening, especially on Islamization and Sharia ní orílẹ̀-èdè Nàìjíríà láti 1999 tí wọ́n ti fi sínú constitution tí wọ́n gbé lé bàbá Ọbásanjọ́ lọ́wọ́. Àwọn northerners ti ń control orílẹ̀-èdè Nàìjíríà tipẹ́. Ta ló fẹ́ gbé orílẹ̀-èdè Nàìjíríà yẹn gan? Nígbà táwọn èèyàn bá ní good life, ní gbogbo campaign yìí máa dùn mọ́ Ọlọ́run nínú. Ẹ nídìí campaign tí àwọn èèyàn bá gbé ìgbésí ayé rere, ìgbésí ayé ọ̀tún, tí wọ́n rí oúnjẹ jẹ, tí wọ́n rí iná lò. Now oògùn ojú àwọn ènìyàn ò ṣiṣẹ́ fún wọn mọ́, torí ẹlòmíì ò tiẹ̀ ró oògùn, torí kí òrìṣẹ́ ṣe. Gbogbo àwọn tó ti retire lẹ́nu iṣẹ́ ìjọba, ọ̀pọ̀ nìyà ń jẹ dìsìn. Wọn à fẹ́ lómi ju 8,000 naira lọ tó ń gbà kó tó kúrò ń bẹ̀. Insecurity lásán pẹ̀lú àìróúnjẹ jẹ. Economy Nàìjíríà ó ti wá jẹ́ kí ìwà ọ̀daràn kó wá gògò sí. Àwọn ọmọ kéékèèké wọ́n ti di yahoo tán. Àwọn ọmọ kéékèèké wọ́n ti dolóṣó tán. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀? Sórílẹ̀-èdè Nàìjíríà ò lè dáa mọ́ ni. Ẹ máa ní ká ní hope, ká ní gbàgbọ́, yóò dáa, ó dẹ̀ fojoojúmọ́ worst. Èyí tó dẹ̀ worst jù ń bẹ̀, insecurity ni. Lọ́jọ́ wo ní bóyá jẹta ní Nasarawa tí ò jìnnà s'Abuja, bí bóyá 5-6 hours, àwọn terrorists tó padà wọbẹ̀, wọ́n wọ ibẹ̀, àwọn èèyàn ń sá àsálà fún ẹ̀mí wọn nítòsí Abuja. Ó wà lórí social media. Mo kàn believe pé àwọn èèyàn ó ti máa rí most things ni mo ṣe dúró sórí analysis, ká má máa waste data. Ọlọ́run rí yín o. Ọlọ́run rí yín o. Ọlọ́run ló ní ìdájọ́ o. Campaign 2027, Ọlọ́run ló ní 2027 o. Kí ni ó ṣẹlẹ̀ kó tó di 2027? Kí ni ó ṣẹlẹ̀ ní 2027? Kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn 2027? Ta ló mọ̀ nínú yín? Ọlọ́run ní fi kú pa ẹnìkankan wa. Bí Nàìjíríà ó bá dáa, k'Ọlọ́run jẹ́ kó ṣojú ẹ̀mí gbogbo wa. Ṣùgbọ́n ẹ má fàyè sílẹ̀ kan pa aráàlú tán, kí economy àti insecurity kó pa aráàlú tán. Ẹ ní ìdí campaign, àwọn èèyàn ló yẹ kán campaign fún yín tí àwọn èèyàn bá ní ìgbésí ayé rere. Kò sí ìgbésí ayé rere lórílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń sàn lójoojúmọ́ ní wákàtí. A kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Bitter Truth lè ètò tẹ́ ń wò níkànnì Jùgbà Master.
ẹ̀yin olóṣèlú yìí àtẹ̀yin tó dáa àtẹni tí ò dáa là ń bá wí. Ṣeun Agboola lórúkọ mi.